Oríṣiríṣi láti rí. We have seen, we have heard, we have witnessed. Ẹlòmíì nínú yín ò ní wedding pictures nítorí photographer disappoint am. Bẹ́ẹ̀ni naming ceremony ẹlòmíì photographer yìí ti jẹun lọ sórí bíi tẹ́dẹ̀. He forgot to take good pictures. It is not even in record pé ẹlòmíì nínú yín gan ẹ ṣe birthday rí. Nítorí you dey do àròrò. Stinginess of paying a good photographer. Ṣùgbọ́n ẹ wá gbọ́. Mo ní ẹ wá gbọ́. Have you heard of Opsi Imagery Studios? Àwọn ilé iṣẹ́ babalá photography and they snap good photos. Woswobi for your naming ceremony, birthday ceremony, wedding or burial ceremony. Contact Opsi Imagery Studios. You can send them a DM at Opsi_imagery or you can locate them near Washington DC and they are available to travel in any state in the USA. Ẹ wá gbọ́, you can put a call through to them on this number 120-2413-0750. I don't give a bugger. Ẹ rí i pé bí show Aláàfin Ọ̀yọ́ ṣe boost mi. Ẹ tẹ́ bá ti ń tẹ̀lé wa, show wo ló tún boost mi báyìí? Show Ajimobi Gabagaba ẹ̀pọ̀n. Who bring me into a limelight years ago. Ilé náà ti bring me into limelight. Ẹgbọ́n Wasiu Catholic believe pé o báyàwó Ọ̀yọ́ sùn wá fi Quran wá fi ṣépè. Admin anybody tó má ti fi red comment sí ẹ block wọn. I hope all the admin are at standby. This is Esabod Empire. No time for fuckery. Zero tolerance to fuckery. No, stop. Tí n bá ní kẹ́ pè wọlé, ẹ má pè wọlé. Tí n bá ní kẹ́ pè wọlé, ẹ má pè wọlé. Additional àǹtí yín jẹ́ èmi gan voice. In as much, jẹ́ kí n promise ẹ Wasiu Ayinde, Máyégún Ọ̀yọ́ wives, Máyégún Ọ̀yọ́ kingdom. Èmi ò rí any credibility tó ní láti get Máyégún Yorùbá. And I'm still repeating it. What have you done to Yorùbá? How many junior musicians tó ń kọ Fuji la gbọ́ pé o tiẹ̀ o sponsor o empower? Nígbà tí bàbá wa Barrister Síkírù Àyìndé tó wà nílé ayé tí òun bá jẹ́ ìkókó apànìyàn ni, ṣé ẹ block wọn ni àbí kí máa block wọn láti bí torí mò ń rí red comment on fi sí? Admin mélòó ló wà lórí line? Okay, let me ignore comments. I'm not going to read comments, so I'm focusing on the screen. I'm not looking down. Kani Síkírù Àyìndé Barrister tó dolóògbé tó bá jẹ́ ìkookò àpògo, tó bá jẹ́ ìkookò apànìyàn, Wasiu ò ní gbérí. Bí o kò pákà ní ẹ lọ́dọ̀ ẹ̀ alágbàfọ̀sẹ̀ ni ọ. Tí Wasiu Àyìndé bó ṣe wà yẹn, ká ní mo sọ fún ká ní late chief Síkírù Àyìndé Barrister kálàfà sọ fún yín pé ọmọ tó ń nọ́chọ̀ yìí, ọmọ tó ń nọ́chọ̀ yìí tó mú láti inú ẹrọ̀fọ̀ alágbàfọ̀ ẹ̀ tó máa sọ fún wípé ọmọ yìí máa di olókìkí láyé, ó ní right àti gbégbálé ẹ lórí kó lù ẹ pa, ṣùgbọ́n ó ní ìbẹ̀rù Ọlọ́run. I don't want any text from Nigeria. When I block you, you won't be able to call me for live. Don't text me from Nigeria on my WhatsApp, okay? Ibi tó gbóná níbí o. I don't take shit from anybody o. Ẹ jẹ́ kó di yí pé o. I don't want +234 Nigeria number in my WhatsApp. My WhatsApp is only meant for my business. I've blocked loads of people today because publicity don't for me. Can one sure one ya were ni? Don't come inside my WhatsApp unless I will expose your number. Do I make myself clear? This is a ní láti bèrè báwo ni hellfire ṣe yí. Hellfire níbí o. Ẹ má kọjá yìí.
ẹ bèrè pé Wasiu nínú gbogbo onífújì tó ń kọrin ní àsìkò bàbá wa Síkírù Àyìndé Barrister wọ́n fa Saheed àsọ̀bọ orin bàbá ló mọ torí Saheed ń kọrin jù ẹ lọ ó kan ogun àwúrí ẹ ló ń jẹ tó fi níyì Saheed Òṣùpá ọba orin ni orin ẹ ó ní ìmọ̀ wà rí pé àwọn ọmọ tó ń sponsor terrorism fún lórí Facebook Wasiu àbí emile ndógun bọ̀ kò ní dá falálẹ̀ mo ń bọ̀ àbá Ifẹ̀ ó tún ti gbéjà Ifẹ̀ wá Ifẹ̀ ló fẹjọ́ ẹ̀mí sálálẹ̀ ọ̀ndà ọba ló wà àwọn ta ni èmi gan alálẹ̀ tẹ́ ń bọ̀ alálẹ̀ tẹ́ lè fi mú coronavirus àwọn admin wo ló wà lórí line admin tó bá wà lórí line text mi bí ìwọ tó show ya wèrè 2 + 2 3 4 show ṣeré don't come inside my WhatsApp my number is for my business ẹ ya wèrè ni ẹ ń ṣeré ni block admin tó bá wà lórí line ẹ text mi lórí WhatsApp okay KB play a show yẹn lọ́dún ẹ̀ tó case tó máa flag ẹ̀ ṣe orí yín ti burú láti Nàìjíríà sẹ̀ ó lọ sí iye tí mo lágbára I spent going to 2 million now for Nigeria people from my home pocket mi ò like alágbe má wá sínú olóṣìlú olórí burúkú ni don't come inside my WhatsApp you are blocked too block ẹ̀yin rádaràda tó ń jà fún náà ẹ̀yin rádaràda tó ń jà fún Nàìjíríà náà ẹ̀yin tó yẹ pé ìjẹkújẹ ó ti jẹ́ kẹ́ ẹ sọ orísun yín nù ìjẹkújẹ ti fàyín lápò yá ẹ̀yin rádaràda ò ṣe ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ torí ní tí ẹ fẹ́ jẹ ẹ ní lè sòótọ́ mọ ẹ tì yín don't call you to my WhatsApp ẹ ṣí èrè ni. ẹnìkan ló kàn fún àkọ́kọ́ ẹ máa block wọn mi rẹ̀ dárúkọ yín ẹ máa block anywhere tó máa ti fi red emoticon sí tí máa ń sọ̀rọ̀ kí gbogbo ẹ̀yin ikú wẹ́wẹ́wẹ́ kí ẹ pa lọ́lọ́ bàbá èmi tí ń blog tipẹ́ 10 years mo ti ń blog ni kì í ṣe ariwo tí yín ló dá mi lẹ́nu dúró ta ní ta ń bàbá láǹkó bàbá láàyín. ok má bá mi block wọn náà ó ṣe ok àwọn admin mẹ́ta tó wà online mo bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Wasiu mo sọ fún yín pé bàbá wa olóògbé Síkírù Àyìndé kọ́lọ̀ kó tẹ̀lé rí mo dẹ̀ mọ̀ pé ọ̀run rí ló wà wọ́n sọ̀rọ̀ tiẹ̀ náà láì dá wọ́n parọ́ mọ́ ńgbà tó wà ní ayé kò ti torí kó sá oògùn kó rán alálẹ̀ kó ba yé èèyàn jẹ́ Wasiu olóògùn oníṣìgìrì alájàalẹ̀ ogun remi kò ní òfò lálálẹ̀ Ifẹ̀ òṣì alálẹ̀ tí ọba Ọ̀jájá ò lè lọ fi mú coronavirus ọba tó ń pààyàn ó tiẹ̀ dá ó tiẹ̀ tó kọ́ bá Ọ̀jájá lé ní pẹ̀lú tó sọ yẹn mo ń bọ́ lórí Ọ̀jájá bí a bá wá jẹ̀bi Ọ̀jájá èmi ò ní bú ọba kórí ọba ò dáa tẹ́lẹ̀ pẹ́ Esabod bọ́ èmi mọ́ ń blọ́ọ̀gì ọba ni mo mọ́ ń nọba lé ẹgbà nídìí ni láti wéèkì bírèènì wọn pa àgọ́ mi ní sọ pé ẹwẹ́ ṣe ọba gbákúgbàkú àmọ́ ìwọ Wasiu orí ẹ̀pọ̀ ló bí èpo ẹ̀ lè rí ó yá wèrè ni òun ṣí ire ni kí ló lọ ń dárúkọ mi nínú interview mi mo kọ́kọ́ gbé story yẹn ni yóò gbà yá ó mọ̀ láyà ó ṣèwọ́n náà forúkọ mi tó ń já viewers wọn náà tó forúkọ mi ń já viewers àmọ́ á ṣe nǹkan o ok àdúrà mẹ́rin ti wà ń bíṣẹ́ mo bẹ̀ lórí Síkírù bí mo ṣe ń sọ lọ ó unite gbogbo yín gbà tó wà láyé bàbá pé bò pèsèrè Abbas Òṣùpá Saheed bọ̀bọ̀ ọmọ oko tó ń kọrin lábẹ́kúta gbogbo yín pátápátá bàbá máa ń ṣe patí fún yín tá a máa rí lórí YouTube pé kẹ́ wà ní ìrẹ́pọ̀ ó dẹ̀ máa súre fún yín Wasiu kí ni impact ẹ̀ nílé fújì ògo ló ń lò kiri máyégún òfò olùjẹ
Ìwọ tó ti balẹ̀ ayé jẹ́ tó pe rẹ̀ ń máyégún. Ọmọ mélòó ló sponsor lọ yunifásitì rẹ̀? Ìbò lówó nìyẹn. Ó ní wọ́n ń bú ọba, màá rán ẹ létí ní ìnìjà tán ni. Ọba Ìjẹ̀bú, bàbá wa Síkírù Adétọ̀nà, ó insult wọn. Àwọn ìṣẹ̀báyé parí ìjà ni. Bàbá wa Síkírù Adétọ̀nà bó ṣe máa pa wọ́n kó ìjọba. Onítorí ẹ̀ ló ṣe kọ́lé sí Gẹ̀bú. Ó wọ oyún sùn bẹ́ẹ̀ ni pé ò ní kú. Wọ́n ṣẹ̀ parí ìwà àti bàbá wa Àwùjalẹ̀ ní Gẹ̀bú Òde. Bàbá tó lọ́pọlọ, bàbá tó léye tẹ́mi òógùn tí ò bá yín jà. Ìlébú. Mi ò lè bú wọn. Nínú gbogbo ọba tí mo rí lórílẹ̀ Yorùbá, ìbà fún ọba Lámìdí nígbà ayé Ọbásanjọ́ tó ń involve ẹ̀, bàbá lóhun ò ṣe politics. Nígbà ayé Jonathan, ó lè má gbé ọ̀pá yín dọ́dọ̀ òun ò ṣe politics. Bàbá ó pẹ́pẹ́pẹ́ Wasiu tó bá fẹ́ pa ọba Ìjẹ̀bú, ó ṣíwájú ẹ̀kú, yóò sì jàkàrà rẹ̀. Eré kí la bá ajá ń bẹ́kùn ṣe. Ibi tọpinpin ọ̀rọ̀ ẹ̀gàn. Òkè káwá sọ ó wá máwọn ọmọ onífújì ó pa wọ́n tì nìyẹn tẹ́jọ́ wà nílé agodo. Ó wá lọ ń darapọ̀ máwọn tó ń kọ pop music. Àwọn èrò tó fẹ́ lóra wọn báyìí. Kò sólórí tó lè bẹ́ẹ̀ ṣe tó lè mí èkẹ́. Torí àwọn tí ó ń ná ẹ lówó gan, gbogbo tó ń ná ẹ lówó in the past kò sẹ́ni tó ní èkẹ́. Gbogbo máa ń kú rẹ̀ tẹ̀ ni. Destiny drainer ni ẹ. Gbọ́nà màá bí gbogbo àgbáyé léèrè bá mi bèrè ọ Wasiu. Kí ló lérò tó fi pè mí kó fẹ́ gbé mi wá sékòó? Torí pé mo máa ń ṣe blogging yẹn gan. Mi ò gbà tí láti bí ìsọ̀rọ̀ yẹn. Because you're a greedy asshole. Kí ló lérò náà? Láti pa mí ni. Tí àsìkò bá lọ màá bọ́ sí the desktop, màá play video tí Àbíkẹ́ sọ bẹ́ẹ̀ ṣe plan fún mi lẹ́kọ̀ọ́. Orí yeye ló mọ̀ ògùn tẹ̀sẹ̀ kọ́ wa bí wọ́n ṣe máa ń sọ. Torí pé mo máa ń táṣìírí àwọn olóṣèlú. Kí ni ìpàdé asínwín àmì àti ẹ tó fi gbé mi lọ sékòó? Ó ra tíkẹ́ẹ̀tì, ó ló ṣí ẹ. Kí tíkẹ́ẹ̀tì tó rà kò máa ṣe àní. Àbí kí lẹ̀ ń pè? First class èmi tí mo fowó sí ni. You are so selfish. Òun gbé wúrò mi wá sékòó, òun ra ṣíkìlẹ̀ máa ń pe airbus ẹ̀yìn tó máa ń jókòó sí ni. Odidi blogger Esabod. Arákùnrin tí ó bá wa gùnkè nínú òtẹ́ yẹn nígbà tó ṣe patí yẹn tán tó fi ìbọn sọ́wọ́ sápò táwọn èèyàn pariwo nínú lift pé kí ló ń wá tó ń lé síta nínú lift. Kò sẹ́ni tó lè pa mí, ẹ̀yin olóṣèlú, ẹ̀yin ọba, kò sí tó lè pa mí. Tí n bá dẹ̀ wà kú lórí òtítọ́ títí ayérayé, mo ti make a landmark nílẹ̀ Nàìjíríà. Torí Fẹlá pariwo títí, Aníkúlápó pariwo títí. Mọ iye ẹ̀gbá tó wà nílé ayé wèrè lẹ́ ń pè. Mo kí senior blogger and journalist tó interview Délé Muhammad, ọ̀gá wa ni wọ́n jẹ́. Ó wà highly diplomatic. Ó tún gbé aggression ẹ wá síbi interview. Ó gbé aggression, ó gbé wá kí ni wọ́n bí ẹ léèrè. Wọ́n ní wípé nípa news wà tó bá Ọ̀yọ́ tó ń lọ. Ó mẹ́nu pátápátá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ òun pé Esabod ó yá wèrè ni. Ṣé bó sọ pé ó ti kàwé? Ó ló ti brush ara ẹ up. Ṣé mi mo kọ́kọ́ gbé story ẹ̀ ni? Tó bá dẹ̀ ọ̀pẹ́ mi mo kọ́kọ́ gbé wá sí court ó ń ṣí èrè ni. Ó yá wèrè ni. Ọmọgbọ́nlá hàn. Èmi ò kó ẹgẹ́. Èmi ò sí láwọn tó ń ṣe boy tó ti dóyàwó wọn. Èmi ò kó ẹgẹ́ rárá. Ó mọ̀ pé mi ò gbà tiẹ̀, kí ló lérò tó fi gbé mi lọ sékòó? Kí ni ìpàdé asínwín àti wèrè? Ó mọ̀ pé blogger ni mí. Ó gbé mi wá sékòó lóòótọ́. Ọmọ ewé dẹ̀ wọ́ọ̀nù mi. Àwọn fans ẹ̀ gan tó ń mẹ́ gan Wasiu Ayinde fans club ní Amẹ́ríkà wọ́n wọ́ọ̀nù mi pé màmá ẹ má ló fẹ́ pa yín ni. But pé mo lágídí. I risked my life. Ọmọ mi God dreamt about it. My last daughter. That you should not go. Wo mọ̀ pé màmá máfíà gan lèmi. Ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkú ni. Irú ẹ̀kọ́ tó máa lódò tó máa gbéyìn lọ. Wasiu kìí ṣe irú ẹ̀ ló gbé mi lọ. Ibi gan ọmọ street. Orí tí mo fi ṣèwé dẹ̀ wà níbẹ̀.
wá ní kábìkẹ́ sọ pé kémi ò ṣeré lọ sí Mushin kí n lè ṣe olórí MC kí wọ́n lọ kí Pasuma lẹ́kọ̀ọ́ kí ni mo sọ mo ní I'm not going out of this hotel. àwọn mewé ń wá mi wá àwọn fáǹsì wá mi wá ẹni kí n má jẹ́ káwọn àlejò wá mi wá mọ́ ṣé fẹ́ pa mí sínú yàrá ni but still àwọn mewé mo lé wọn gan wọn lọ gbogbo àjọ ń sùn yàrá kan náà ṣé mi lówó àti gba yàrá kejì fún wọn ni they are God sent ojú ká ẹ mú ó dẹ̀ ní ó fẹ́ rí mi ó fẹ́ ṣe meeting pẹ̀lú mi for 3 hours kó o tó ṣe meeting pẹ̀lú mi alukurani kuran máa fi búra lẹ́nìí torí àwọn pásọ̀ ti sọ báíbù di yẹ̀yẹ̀ ìyàsí tó wà bẹ́ẹ̀ kò jẹ́ tèmi tí n bá parọ́ adékò táyédékò kí ni àbíkẹ́ wí fún mi ló tẹ̀ ọ́ ó ní wíwọ́ gbígbé táwọn gbé mi wá sẹ́kọ̀ọ́ àwọn ò fẹ́ kí n máa bá àwọn olóṣèlú mọ́ ni mo dẹ̀ fún lésì pé ṣé wọ́n ló gbé mi wá ni what an insult ìdí iṣẹ́ ìlú bá mi nobody can show ṣé ìrẹ́ lè ṣe gbé mi wá sẹ́kọ̀ọ́ ok ẹnu oníkọ̀lá tí ń gbọ́ pọ́nrán mo ṣọ́ọ̀nì yẹn off ló tẹ̀ ọjọ́ yẹn. You said you wanted to see me. You sent your manager to me. We were in the hotel for 3 hours. Calling. Esabod is here. Esabod is here. Nǹkankan. Lọ bá Ifẹ̀ náà. Yín kíní kan. Ó ṣorí adé. Ọbọ̀ Ifẹ̀. Báwo mo ṣe ṣorí adé? Mo lè ń ṣe money trafficking. Èèyàn ń bọ̀ bá. Bọ̀ tó má ti ròyìn lóyè. Màá bú yín dáadáa. Mo lè ń ṣe woman trafficking ní mo ṣorí adé. I'm a journalist, fearless journalist, unbribed journalist to the car. Lọ́lọ́run ṣe dá mi láre ló fún mi lówó kí n má bàa gba bribe náà ni. Ló ń sọ lórí fóònù yẹn ọ̀yàjà ń sọ fún Wasiu èmi ò ṣe pé mi wà ń bẹ̀. Iná ń ṣe pàdìpà mi mọ èdè tọjọ́ sọ ni Wasiu ṣe ibà bàbá ibò gbogbo wọ́n ń ta ìka báyìí wọ́n ń ta ìka báyìí bẹ́ẹ̀ pé kí n rí àmàlì tó sì kí n fọmọ Wasiu lórí torí ẹni tí inú òkùnkùn awo èmi lágbára jù yín lọ ẹ tó ń gbénú èmi pọ̀ jẹ́ ní tó ń gbénú ayé lọ má dán Wasiu bó ṣe lóògùn tó ṣé ò tí ì rí mi mú láti gbọ́ ẹ náà àbọ̀bọ̀ ò rí mi mú ni ọba tẹ bá wá lóògùn tẹ bá lálálẹ̀ kí n tó kó lórí ṣáàtì ẹgẹ ń pọ ẹgẹ kí gbogbo ayé lè bẹ̀rẹ̀ ká lè bẹ̀rẹ̀ sí bẹ̀rù ọba ilẹ̀ Odùduwà Ọ̀yọ́ ẹjọ́ mo fi ẹ̀gẹ̀ lé yín lọ́wọ́ ẹgẹ ń pọ ẹgẹ torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọn ò mọ agbára tẹ́ ẹ ní tẹ́ ẹ fi tún lé Oòduà ṣe àní ẹ fi agbára hàn mí ẹ pa àwọn àgẹ́ yín kí n dẹ pẹ̀gẹ̀ bí èmi ló mọ̀ ní respect látẹ̀mí lọ ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ ló ń pa Wasiu rò pé mi ò gbọ́n ni Ifẹ̀ ni pé kò gbé mi wá níjọ́ Monday mo tó bá mi torí bí mo ṣe kúnlẹ̀ ìgbà tó sọ pé bá ń bá mi sọ̀rọ̀ yẹn tó bá wà nínú mi ni pé kí n fọ etí ẹ̀. Ilé ayé ti dàrú gbogbo journalist ń gba bribe lọ́wọ́ èèyàn olóṣèlú sọ pé APC ló ń ṣiṣẹ́ fún ó pa àwọn APC Esabod wà ń bí o ẹ bá a sọ pé kó rọra ṣe o Arẹ́gbẹ́ṣọlá ó fowó ránṣẹ́ sí mi kìíní kankan mo ń wo gbogbo ibi tí ìyàwó jẹ yín kò ní dáa fún yín kò ní dáa fún owó ọwọ́ yín. Ọlọ́run ò fẹ́ gba bribe náà ló ṣe dá mi láre ló ṣe sọ mí di mílíọ̀nìyà níwọ̀n bá ara tèmi tí Táṣẹ́rẹ́ mi sì ń ṣọpẹ́ Táṣẹ́rẹ́ ń ṣọpẹ́ if not so bóyá màá tọrọ jẹ lọ́wọ́ yín ẹ kówó jẹ báyìí máa sọ fún mi pé àwọn máa kówó jẹ o Ọlọ́run ti mọ̀ pé mi ò mú ọ̀rọ̀ pa ni ló ṣe bùkún fún mi níṣẹ́ ọ̀lẹ mi ewé àtegbò ó tó mi jẹ ẹni tára yé ń fẹ́ l'Esabod èmi òkùnkùn ni ò lè fẹ́ràn mi torí bí n bá pa gbogbo yín kúrò lórí ilé alààyè kí n jẹgungun yín mi ní padà lẹ́yìn ìyẹlẹyẹ ń jẹ sanra àjẹ́ náà ni ó jẹ tí ó fi sanra èyí oníṣẹ́ ẹ̀ṣẹ̀ gbà tó gbé fóònù lẹ̀ Kúránì Bíbélì ni ìbá ló wà lẹ́gbẹ̀ẹ́ mi ibi gan mò ń wò pé Bíbélì àwọn pásọ olóògùn ló ń lò jù bó tún wọn bí wọn rí kán gbé báyìí Kúránì dání gbàtà ẹ̀pẹ́ ẹ̀fẹ̀ sán lórí ẹ̀fẹ̀ ya wèrè ó bá sọ fún mi ó ní pé tí n bá wá sí ó ní pé màmá wá sí Nàìjíríà dédé nísìn since tí mo ti bá wọn èèyàn lálàbẹ̀ sọ̀rọ̀ ó ní máa cooperate pé bí mo ṣe ń bú àwọn olóṣèlú olóòlà ẹ̀kẹ́ bẹ́ẹ̀ lè rí ọkàn sọ fún mi yí pé
ṣé kí n máa pe dúdú bí àràn ni àbí kí n máa pe ó mọ̀ pé mo wọ́ ọ̀tẹ̀ ló ṣe gbé mi lọ sẹ́kọ̀ọ́ èmi travel all over the world Radisson Blu mo dẹ̀ máa ń dé sí all over the world kó ṣì lọ tó lẹ́yìn àtàtàẹ́lì fún èlóní hotel per night ní Radisson tó gbà mo rí receipt rà it's only 30,000 per night fuck you owó tí ó kàn ń dẹ́ euro per night ọmọ ètò mò ń gba Radisson Blu tí mò ń dé sí ní UK kò less than 120 per night ganigana gan ẹ pọ̀ ẹni tí wọn bá ti fi sádẹ mo ti kọ sí ẹ má yẹ kí n sọ fún yín tó mi ò fẹ́ ka kọmẹǹtì ẹ blọọkì wọn ò ń gbé wá Nàìjíríà ó ṣe bó lówó kí ló tó ra first class fún mi business card ó rà ó tún gbá mi pẹ̀lú tíkẹ́ẹ̀tì gan ó gbá mi torí the stick máa fi hàn lórí email the ticket you send to me wọ́n kọ síbẹ̀ ní pé business class àwọn oge náà èmi náà mo suit pé mo ń lọ business class kó tó sọ pé kì í ṣe pé kọ́ máa ṣe àní mo wá ń bá wọn jiyàn pé business ni wọ́n ní rọ́ ìgbà tí mo dé kò kí ni media person ẹ sọ ó ní ibi tẹ́ ẹ ti kọ ticket lẹ ti ṣe mistake ṣé mi ju ẹni tó wọ commercial bus lórí ẹ̀ kó ti sọ and again you invited me mi àti òun ṣọ lọ́rọ̀ mo máa ń blog ẹ gan mo dẹ̀ máa ń blog ọba gan tó bá ti wà nínú news I bring up and èmi ò sí nínú àwọn ọmọ Yorùbá tó ń jẹjẹkújẹ lábẹ́ ẹ̀yìn ó náà ní ilẹ̀ yín ò ṣe rójú ni ò ṣe ráyè èmi máa ń kàṣírí yín ni èmi ò dẹ̀ ń ṣe leader ìkejì so mi ò lè bá náwó ammunition kálẹ̀mí ni wọn Danzuki ló gbówó leader kejì fún wàláì mi nígbà kébi yẹn kó yá apá mi kú ni ìjọba Ọlọ́run lèmi ń sá fún because people are dying every day no light no water no hospital no education mi ní ìgbà ká ní mo wà position leader kejì pẹ̀lú bí mo ṣe popular lẹ́nu Esabod mi ò lè gbowó kankan lọ́wọ́ olóṣèlú láti sọ mi ń ṣe advert fún wọn advert tí sugar ṣe idiot tó sọ pé mo ṣe advert fún sugar ò gbé political advert wá ìtò gbé wa ní pé free hospital pé òun fún wọn ní treatment awareness ló ṣe bí n bá kú sórí òtítọ́ sẹ́ àwọn èèyàn máa play show ní YouTube yóò ti wà bó ṣe ń rántí Fẹlá Aníkúlápó Kútì kálá tí mo ní àbá ti gbọ́dọ̀ sí ìyá ẹ̀ lẹ́nu tí gbogbo wa bá jọ parapọ̀ ká sọ pé nítorí bá ń ṣe ò dáa tá a bá jọ parapọ̀ ìpè nítorí olóṣèlú ṣe ò dáa ìjọba ó gbọ́ ẹ rò pé àwọn àjọba gan ọ̀rọ̀ mi máa ń wúre bá wọn lẹ́sẹ̀ ni má ṣe ṣáàtì wọ́n ti gbọ́ immediately wọ́n take action. Wasiu kò tọ́ sí ẹnu pé sọ pé gbé mi lọ sí kò tó pé I didn't ask you to bring me down to Lagos mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí fẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ fún yín ni and this is my witness tíyẹn náà bá purọ́ Gold Mine TV and Mayor Akínpẹ̀lú and that's your party. O sọ fún pa Esabod nǹkan kan màmá Esabod ó lè sọ fún ó ní kébi ò sọ fún pa àwọn press yẹn ń gbádùn ó ní màmá bó ṣe sọ ní tí n bá parọ́ kí gbogbo tàbá tí àdánù bíbélì kò jẹ́ tèmi inú kùráìn kò jẹ́ ó ní màmá ó ní ilé kékeré tí mò ń rà kiri ń tọ́kì yẹn ó ní tí má bá yín ṣiṣẹ́ ó ní within 3 months máa ra lé multi-million cash Wasiu sọ bẹ́ẹ̀ owó èmi náà kí n ra lé multi-million cash ẹ̀rí ọkàn ní gẹ̀ẹ́rà ni tó pé iṣẹ́ tí mo ṣe iṣẹ́ àbáláyé ni àwọn bàbá wa ló ní Punch journalism làwọn Abọ́dẹrìn ń ṣe tí Punch bá ti ń gba bribe ni kò ní sí mọ́ is the best newspaper in West Africa iṣẹ́ àbáláyé ni bàbá tí wo fojú kòkòrò wọ́n tọ́ fún wa pé báwọn ṣe fogún lẹ̀ yìí o ogún táwọn fi lẹ̀ yìí o ẹ̀yẹ lọ ṣiṣẹ́ yín níta bá fawọ́ ṣe olóńtọ́jọ́ nítawọn òbí wa ń sọ fún wa nìyẹn. Gold Mine TV said it with his own mouth if he's looking at me. Gold Mine TV ó fẹ́nu ara ẹ̀ sọ ni ó ní Esabod you are so popular within the politician we have to work for them. ó ní mo ti gbọ́ ẹ rí i pé mo ṣe ṣáàtì kan yẹn lẹ́kọ̀ọ́ a day to my departure back to Ireland mo ní
bọ̀dà Isiaka o APC ní o ẹ dìbò fún o ẹ di kíní kan o ẹ mọ̀ pé màsàmàjà láàmú akíkanjú lójú ogun lákíkanjú tí ò bá sá irú wọn máa ń bógun lọ ní àárín yín ni mo wà bó ti mo mọ̀ pé nígbà bá délùú mi ẹ mọ̀ pé bẹ̀bẹ̀ ń bẹ̀ ìbí mọ̀ pé mo máa change orin ìbí máa change orin tẹ bá rántí ṣáàtì tí mo ṣe rádìsí blue ǹjọ́ yẹn níbi ẹgbẹ́ somi pù wọn mo náwọn APC ló lè ṣe o wọ́n tún lù ú ṣe o wọ́n fún wa níná o èmi náà ń gbé yín sórí scale nítorí pé kí ni ẹni orí yọ ó délé ó dẹ̀ dé Dublin mo yí lọ padà mo ní òfò ní gbogbo yín ó ṣe kí ni ìtumọ̀ pé o gbé wa lọ sí Nàìjíríà fún pèsè ìbí wọ́n ló wà lára wọn wà tó bá ìfẹ̀lẹ̀ ń da orí Facebook rú I will show you the evidence mi ò tètè mọ̀ ni mo ti ń ṣe prógráàmù olóṣèlú ní ìsìn láti 2013 mo ti máa ń tàṣírí wọn ló ṣe ń jẹ́ kán gbé advert fún mi ìgbà tán gbé advert fún mi mi ò rówó di blogging inú pákó yẹn lówó mi wá mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ pẹ̀lú olódẹ̀ra lé mẹ́ta fún mi ètò máa pòun fún mi lówó rí ẹ tó docket kẹlẹ sponsor mi rí mo fẹ́ kẹ́ show docket tẹ́ ẹ bá show ẹ ní jẹ́rìí gbogbo tó ti nù yín jáde iṣẹ́ ọ̀lẹ lọ lẹ́ńjẹ́ I'm a very hard working woman ẹni ẹ mọ̀ pé wọlé torí àní débi tá à ń lọ ok ó ń lọ bẹ́ẹ̀ wọ́n rí i pé Wasiu sọ nǹkan kan nínú interview yẹn ó ní wọ́n sọ yí pé màá ṣe fún ẹ ó ya wèrè ló yẹ kó mọ̀ pé màá ṣe fún ẹ náà bí ṣe ní ṣe fún ẹ ìbí APC ni ẹ of course ìbí mọ̀ pé mo máa ṣe fún ẹ máa nà ẹ gidigidi ni pẹ̀lú mítì tó pè mí fún ṣé mo jẹ tó ń gba bribe lójú ẹ tí olóṣèlú bá ṣe tí ìlú ń fẹ́ kí ló dé tí mi nígbẹ̀kún jẹ lọ́wọ́ wọn the money should not be one-sided should not be one-sided kí ẹ kí wọ́n máa wá sí bẹ̀bà pé wọ́n ṣe dáadáa nígbà tẹ́ ẹ̀ ṣe dáadáa wá sí wọn mọ̀ pé ó máa jìyà ẹgbẹ́ wà lọ́wọ́ mi tipẹ́tipẹ́ bóde ṣe máa jẹ́ nìyẹn títí ayérayé torí wọn náà fìyà jẹ àwọn olórin kò dẹ̀ fẹ́ tó ń ràn lọ́wọ́ tí ń ṣe olórin pẹ̀lú wá mẹ́nu ó rá róbóróbó ní interview ó ṣẹnu bí ẹ̀yà iye kò tọ́ òun tàbí ẹ̀tàtọ̀tọ̀ Wasiu alágbéniwọ̀ èmi ṣiṣẹ́ owó tèmi mo rò bí wọ́n bá mi bí ẹ nínú interview yẹn pé kí ló tó òbóbìnrin gbé kí láṣìírí inú ilé ẹ ní gẹ̀bù ẹ̀fẹ̀ tẹ̀lé ẹ̀ ń palàpalàpà so mo lè gẹ́ẹ̀tì ẹ rántí pé ìwọ náà fẹ́ pa mí lẹ́kọ̀ọ́ ó ti di 1-1 yé sunkún tó bá kẹ́ lára ni kó wá court àbí kó gba lọ́ọ̀yà káwọn náà tó ń dìde olówó ni wọ́n máa ń sùn ìtí gbogbo yín dẹ̀ ṣe tán gbogbo blọ́ọ̀gì ilé pé Esabod ló kọ́kọ́ sọ Esabod ló pé kọ́sẹ̀ pé Esabod lórúkọ ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn yòókù bí àwọn olówó tó mi ẹ jẹ́ kí n sọ fún yín ìjọ tí blogger bá ti work out ó ti mí pé I'm very influential because àmọye blogger tó máa ń bú gbogbo yín ẹ kàn máa rò pé èbí ti break record newspaper gbé mi wọ́n gbé mi lọ fún library mo dẹ̀ ṣe tún máa lọ lágbára Ọlọ́run èmi ò bẹ̀rù court to hell with court ẹ má dẹ̀rù bà Káyọ̀dé mi ojoojúmọ́ gan ni nídàkejì kan máa ń gba lẹ́tà court ìyẹn máa di ó máa arrive ibì kan láyé tó bá ti jẹ́ blogger láyé tó wọn bá ti gbẹ lọ sí court lórí iṣẹ́ kò sẹ́ni tó mẹ́ ṣé mi mo kọ́kọ́ sọ̀rọ̀ ni kí ni Wasiu ń ṣe lórí Facebook Wasiu ń da Facebook rú ni gbogbo ìyàwó níyàwó ló ń tòsí lórí Facebook Wasiu èwo ló ga jù wọ́n lọ báyàwó according allegation wọ́n lọ báyàwó Aláàfin Ọ̀yọ́ sùn ààrẹ ní tó jáde fídíò ẹ̀ wà á lè pè ẹ̀ wọ́n lọ lókùú èèyàn lábẹ́ ilé ẹ̀ pé ó ń ṣe àjàalẹ̀ jọ èwo ló yẹ kó o defend jọ you are just a bloody fool. bó o bá ya oníṣekúṣe ní ṣe bí ìyàwó tó gbé sílé Fatia ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ wọ́n ló play your wedding wọn Pasuma ọmọ ẹ̀ ló pè é ọmọ ẹ̀ òrà lẹ́pọ̀n ọlọ́mù jẹ́kọ́ ọmọ yẹn gara ayé kó gé èrò ọ̀run ni dùn ní olónìí kò sí ilé ọkọ ṣé kí n máa bẹ́ẹ̀ ká lọ ó mo kó kan láìkó
Àlínsìn tó wà ní Canada ó bá yàwó ẹ̀yà àbẹ̀yẹ sùn. Àlínsìn gbọ́dọ̀ máa wò tó tún ṣe gọ̀sùgọ̀sù mo interview ìyàwó yẹn though ó deny but I got some messages you sent to her. Àlínsìn jẹ́ kí Àlínsìn olóhùn hold gbogbo Wasiu club ní diaspora tí ọkọ ẹ̀ bá tẹ ìyàwó ẹ̀ nínú á gbé messages ẹ̀ jáde. Tó máa sọ pé wàá bá ìyàwó Aláàfin sọ̀rọ̀ iṣẹ́ ẹni náà wọ́n ṣe ní Saheed bá ìyàwó Aláàfin sọ̀rọ̀ ó bá lò pọ̀ bẹ́ẹ̀ bá ti ń rárìn wàǹsà tó bá ti ń rìnrìn olè náà kí ló lè ṣe. Mo gbọ́ ni o pé báyàwó Ọ̀yọ́ sùn bó ti mi ò gbà bẹ́ẹ̀ kó wá fi Quran búra fún gbogbo èèyàn torí o máa ń dalé ọlá rú ni. Kí ló lè mú kí Bádérà kó sá kúrò láàfin lẹ́yìn ìtàn Jẹmáyégún? At least ọmọ mẹ́ta ló bí fún bàbá wa lọ́yọ̀ọ́. Ó wà proud bàbá bí bàbá wọn ní bàbá dàgbà bàbá ó dàgbà nǹkan mi ni ẹ mọ́ bá ń lò. Why? First wife fún Saheed Òṣùpá ìyàwó ilé ẹ̀ ó bá a lò pọ̀ ó dàrin wọn rú ìjà tó wà láàrin wa àti Saheed Òṣùpá nìyẹn wọ́n ṣẹ̀bà yẹn parí ẹ̀ nígbà tó jẹ́ máyé wọn ni recent case ni from the horse's mouth to dẹ́ni pẹ̀lú pé Wasiu báyàwó wọn sùn wọn á lò wá báyàwó Ọ̀yọ́ sùn ẹkún wèrè wo ló ń sùn wọn ló lájàlẹ̀ wọn ní ilé ẹ̀ yẹn gbogbo body party Tinubu ló kún bẹ́ẹ̀ said by Bola Afolashade from Montreal in Canada. Èwo ni allegation tó le jù then ó mì pé ó ti accept pé lóòótọ́ ò ní àjàlẹ̀. Sórí Àbíkẹ́ tó ń dẹ sí mi ìṣá nìyẹn akúṣẹ́ ni I don't roll with the pig. The more tọmọ yẹn bá ṣì ń attack me the more ló wà máa jẹ gba títí ayérayé confam apart you are the one sponsoring fracas on Facebook. Ẹni pé báwo mo ṣe pọ̀ ló sponsor fracas lórí Facebook. Mo sọ fún yín pé mo program ọba nípa trafficking problem àwọn olóṣèlú nípa orí burúkú tó ń ṣe tí wọn ò múnú ará ìlú dùn ni mo máa ń ṣe mi ò tètè mọ̀ mo máa gọ fọ́dún mẹ́ta mo wá rí i pé Àbíkẹ́ ó kàn surface aggressively olórí burúkú Tokunbo ṣe mọ̀ asọmọbàdàn Messi èmi náà ń jẹ́ sí parí mò ń fún lẹ́sẹ̀ àwa ń jà for 3 years mi ìrántí iṣẹ́ Nàìjíríà mọ̀ àṣẹ diversion ni. Nǹkan kan tí mo fi bá Wasiu jà Wasiu ṣòro tí fídíò last year Àbíkẹ́ wà nínú ilé ẹ̀ ní Jẹ̀bú she was abusing me as usual ó wá fọwọ́ kọ lọ́rùn ó ní ọmọ ẹni ò ń ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fi fìlà fún ọmọ ẹlòmíì ó dẹ̀ ló ṣe peace. Ìkànnì ẹ Wasiu ṣé o mọ̀ pé ńgbà míì tẹ́yẹ̀ bá wòye pé ayan lè gbéyàn ṣubú obìnrin àtẹ̀yìntọ̀ èmi àgbé ẹ ṣubú Wasiu mo dẹ̀ ti gbé ẹ ṣubú already orí bó ṣe ń tẹ́ kiri torí ẹni tó bá dárí sapá apá sá ni Esabod èmi ò ń ṣèyàn lásán èmi gan ń jọun èmi gan lálẹ́. So títí ayérayé ni wàá máa jẹgbẹ́ ẹ lọ ó fẹ́ pa mí lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ní wọn náà dóyàwó ayaba kò sẹ́jọ́ 1-1 ni ó ti draw báyìí àṣẹ mi náà lè mú ẹ mo mú ẹ wálẹ̀ àṣẹ ò lè jáde fún mi. Esabod ìjọba ò ṣe ń dá nìkan fà màmá náà máa fìyà tiẹ̀ náà ti dé bẹ́ẹ̀ nìyẹn ṣé o rántí pé o kówó fún wọn wọ́n wá fọ́ mi ní ilé níbí brown new jeep tí mo rà ní 2017 wọ́n fọ́ wọ́n tó gún mi lọ́bẹ
just because mo ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà jẹ́ kí n sọ fún yín mo rọ́kú o. That is why tẹ́ bá rí mi, if I'm outside island, I make sure I get bodyguards and security guards. Ebi gan mọ̀ pé mo ti di public figure tó yẹ kí n máa ní bodyguards until the police told me you need bodyguards. Ṣé gbà tẹ́ pa Fẹlá ṣé ilé ayé parẹ́ ni àbí gbà tẹ́ pa ya Fẹlá ṣé ilé ayé parẹ́ ni? Kò parẹ́ náà. Bẹ́ẹ̀ bá pa mí lélẹ̀ ẹlòmíì àtúndìdí abayín sòótọ́ ọ̀rọ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀ tí Wasiu lọ bẹ́ẹ̀. So Wasiu wọ́n ní kí n bí ẹlẹ́rìí pé Saura olórin ni. Wọ́n ní tó fojú Saura rí wọ́n ló máa ń lù ẹ̀ ṣeré ni. Ìyẹn lọ bẹ́ẹ̀. Wọ́n ní then Sule Dosunmu tó ń gbé ní Island tó bẹ́ẹ̀ kó ló máa ń host ẹ bí i Europe ló ń gbé. Wọ́n lọ́mọ ìyàlájé ìyàwó ẹ̀ wọ́n lo odò òdàlẹ̀ wọn rú. Wọ́n ṣe wá sọ pé odò ọba Aláàfin wo mẹ́nìkan láìdó bójú pápá fírí ni tó bá mọ̀jọ́ tí o sọ pé fẹ́ bá mi ṣe mítìn níbi Anes Hotel wàhálà ìṣòkòtò mẹ́fà mo wọ̀ mo dẹ̀ lọ́bẹ̀ lápò mo ti mọ́bẹ̀ ní kitchen restaurant radisi wàhálà ìgbà yẹn ló bá gbẹdọ̀ òkú ẹ̀ o pé nígbà tó ń bá mi sọ̀rọ̀ gan mi ò wojú ẹ̀ kó mọ̀ ẹ̀ pé ojú ló ṣe sí yóò kò sẹ́ni tó bá lò pọ̀ táyé rẹ̀ dára. Wọ́n ní ìgbàjà bí ìgbàjà ni ọmọ ìyálágé ìgbàjà Sule Dosunmu wọ́n ló báyàwó ẹ̀ náà sùn. Sule Dosunmu yẹn wọ́n dẹ̀ di pé best fan ẹni kó ló máa ń hostel abroad ló máa ń gbò tẹ́lẹ̀ fún ẹ. But títí mi tẹ̀ wá ń bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ bí bá sùn máa tẹ̀ ṣe dá wo ló nípa ńlẹ̀ tó fi ń kan yọ tálájà alẹ̀ ńkọ́ ẹ bá àtúmọ̀ lẹ́sìn girlfriend ẹ tẹjọ gbénú ilé oníyàwó ohun ti ẹ̀ ní ẹ́ sweetheart ni Bọ́lá Fọláṣadé tó ń gbé ní Canada Montreal we have the video ó ní lé ẹ̀yẹn ó ní egungun èèyàn wà mẹ́ ó ló lájà alẹ̀ ó ní tó ń ta fáwọn politician we don't know if that is true the news is on YouTube. Ìwọ ló wájú tó má tẹ̀sọ́ kó tẹ̀ dó ìyàwó ọba ó lè gba ìyàwó ọba ṣebí létí MKO Abíọ́lá ó bá ìyàwó ọba arómọlárùn ó bá lò pọ̀ tó tiẹ̀ ń ṣe àkọ́kọ́ ṣe bọ́ bá ìyàwó kìíní sùn ìyàwó Elégùṣì ọkọ yẹn náà ìyàwó Elégùṣì ọba Elégùṣì ó bá ìyàwó ẹ̀ lò pọ̀ ìwádìí sẹ́ǹtì tó ń ṣe ìyàwó Elégùṣì ó bá lò pọ̀ kí ni ló fa sí ó rí pé o ti fún mi ní fans tó pọ̀ gan tíráwọn èèyàn fẹ́ gbẹ́lẹ́nu mi tí n bá ra viewers gbogbo tàbátí àdá gbogbo yà sí kó jẹ́ tètè mi àtàwọn ọmọ mi ra viewers báwo Esabod mo ní tí ìsága bá ti wà báyìí èmi fi popular sí ni mo fi Quran mo fi lu orí bí ìṣẹ̀wọ̀n tó ti rà Esabod on the throne èbú yín fẹ́ẹ̀mù ní fẹ́mi bí a dẹ̀ ṣe sọ̀rọ̀ lẹ́nu àwọn tó máa fọ́ ní love pẹ̀lú mi ó tó pọ̀ nbí torí wọ́n á rí òtítọ́ ọ̀rọ̀ ní tó fa ìdá àwọn lọ́balọ́ba tó má ti sùn tẹ́lẹ̀ ọpọlọ wọn máa jí ẹ kàn expose ara yín expose ara yín then wọ́n ní kí n bẹ́ẹ̀ lẹ́rẹ̀ pé ẹ̀kan náà jẹ́jẹ́ Ṣákírù lára àwọn tó ń bẹ́ kọrin tí wọ́n fọ́ ní bọ́tì lójú àti Jẹ̀lílì Balógun Aládé jọ pé wọ́n tẹ̀lé ìjà ṣẹlẹ̀ wọ́n fọ́ wọn ní nǹkan lórí wọ́n ní ìjọ ràn wọ́n lọ́wọ́ ó ti àbádọ́n wọn sí Ìbàdàn ó ràn wọ́n lọ́wọ́ ó tọ̀ fún Máyégúnṣẹ́ ó ti mú ègún bá ilẹ̀ Yorùbá bó ṣe ń sọ mú dẹ̀ tó ń tún sọ Máyégún Ọ̀yọ́ kingdom pẹ̀lú àwọn ìyàwó ọba ní ẹjọ́ lọ́ máa gbé láàfin igbó rere kò ń ṣe Máyégún Yorùbá you don't have any credibility you are so arrogant you are so devilish you are diabolical you are nobody.